Nínú òwe tá a tún máa ń pa nílẹ̀ Yorùbá, òwe leléyìí tá a mú wá lénìí. Yorùbá ó ní ẹ jẹ́ á fegun òtòlò tó, ẹ jẹ́ ká fi egun òtòlò tó. Òwe ni, a sì lè pè é lákànlèdè o, ṣùgbọ́n òwe ni. Ẹ jẹ́ ká fi egun òtòlò tó tàbí á fegun òtòlò tó lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ jẹ́ á fegun òtòlò tó náà ni o. Kí ni wọ́n ń pè lótòlò? Kí ni pàtàkì egun òtòlò? Kí legun òtòlò wúlò fún? Ọ̀pọ̀lọpọ̀ tí bá ń gbọ́ òwe yìí tipẹ́tipẹ́ wípé ẹ jẹ́ á fegun òtòlò tọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, wọ́n máa rẹ́rìn-ín ni. Òtòlò gan fúnra rẹ̀ gan kò rọ́rọ̀ ara ẹ̀ tò lọ́wọ́ tá a wà yìí, bọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ó ṣe sọ nù. Nígbà tán bá fẹ́ dojú òwe ilẹ̀ Yorùbá dé, tí wọn ò fẹ́ kó ní ìtumọ̀ kankan mọ́, tán fẹ́ yẹpẹrẹ òwe ilẹ̀ Yorùbá. Ẹranko kan ní ń jẹ́ òtòlò, ẹranko kan ní ń jẹ́ òtòlò. N ò wá mọ̀ bóyá lórúkọ tẹ́yin ń pè é lágbègbè tọ̀dọ̀ tiyín, tàbí kó jẹ́ pé ẹranko ọ̀hún ò sí tó nǹkan mọ́ nínú igbó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko ló wà ńgbà kan tó jẹ́ pé wọn ò fẹ́ dàbí mọ́, wọ́n ti pa wọ́n run tán lọ. Egun òtòlò. Ṣé ẹ rí òtòlò yìí, àwọn oníwòsàn ìbílẹ̀, àwọn oníṣègùn láyé àtijọ́, àwọn baba wa gbọ́n. Eegun kan ń bẹ níbi ẹsẹ̀ ẹranko òtòlò yìí àti ibi apá ẹ̀. Téèyàn bá fi ẹsẹ̀ dá, eegun tí ń bẹ níbi ẹsẹ̀ rẹ̀ yẹn, wọ́n ó lọ yọ méjèèjì, wọ́n ó fìkan sí ẹ̀gbẹ́ ọ̀tún báyìí, wọ́n ó fi tọ̀tún sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, wọ́n ó fi tòsì sẹ́gbẹ̀ẹ́ òsì. Pẹ̀lú oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ tí wọ́n ti bá ẹni tó fẹsẹ̀ dá, tó fi eegun ẹsẹ̀ dá, tí wọ́n ti bá a fi sí i, wọ́n wá di àwọn nǹkan kan mọ́. Eegun yẹn, ìgbàgbọ́ Yorùbá ni pé eegun yẹn pẹ̀lú àwọn nǹkan táwọn fún yẹn ní ó straight ẹsẹ̀ yẹn padà, tẹ́sẹ̀ yẹn ó fi jiná. Torí eegun tó ń bẹ lẹ́sẹ̀ òtòlò, nǹkan ń bẹ ńbẹ̀, ó rí tínrín báyìí, ó sì straight, ó nà tàntàn. Ẹsẹ̀ tó ti dá kò fẹ́ nà mọ́. Ọmọ eke ló fẹsẹ̀ dá, àgbàlagbà ló fẹsẹ̀ dá, òun ni wọ́n dì mọ́ pẹ̀lú àwọn egbòogi kan. Tó bá jẹ́ pé apá náà ni, wọ́n ó sì ti apá náà mọ́. Eegun òtòlò wà nínú ká sọ pé èròjà tí àwọn oníṣègùn ìbílẹ̀ ń lò nígbà kan láti fi to eegun tó bá kán lára ènìyàn. Eegun òtòlò, eegun ẹsẹ̀ tàbí eegun apá òtòlò, ó wà nínú èròjà tàbí nǹkan tí wọ́n nílò bí materials láti fi ṣe ìwòsàn fún ẹni tẹ́sẹ̀ rẹ̀ bá dá láyé àtijọ́. Tí nǹkan bá wá rọ́jú, tí nǹkan wọ́pọ̀, tí nǹkan díjú pinpin, tí àríyànjiyàn ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá méjì tàbí aládùúgbò tàbí àwa tá a jọ jẹ́ alájọṣe, tá a sì fẹ́ ó dàrú, òun làwọn àgbàlagbà máa ń sọ ìpèdè yẹn jáde lẹ́nu pé ẹ jẹ́ á fegun òtòlò tó. Ìyẹn ni pé ká na sùúrù sí n tó wà nílẹ̀ yìí. Àwọn nǹkan kan wà ńbẹ̀ tó yẹ ká gbójú, ká má sọ̀rọ̀ lọbẹ̀ tá a bá fẹ́ ó yanjú. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó yẹ ká gbé mì, ká má tiẹ̀ mẹ́nu bà á tá a bá fẹ́ kọ́rọ̀ yìí kó lọ ní ìrọwọ́rọsẹ̀. Ló fi jẹ́ pé nílẹ̀ Yorùbá, àìmọye nǹkan òun la máa ń forí ẹ̀ jìnra wa tá á fi rírí rẹ̀ ṣe aláìrí. Torí pé a fẹ́ kí àlàáfíà kó jọba láwùjọ wa àti láàrin ara wa padà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé Yorùbá sábà máa ń pa á lówe tàbí pa á láṣàbọ̀ pé ẹ jẹ́ á fegun òtòlò tó. Fẹ́ni tí ò bá mọ̀ ìtumọ̀ òwe yìí tàbí àṣàmọ̀ ọ̀rọ̀ yìí, òun lẹ ti mọ̀ lónìí yìí. Ẹ jẹ́ á máa ṣàmúlò àwọn òwe wa kó lè máa farahàn nínú ìgbésí ayé wa. Pàtàkì jùlọ ọdún tá a wà yìí, ẹ rí i pé 2025 tá a lò lọ, a lè pè ní 2025 ọdún ìjà, ọdún ìránrímórí, ọdún àríyànjiyàn,
ọdún ìfalàkádì ni ṣùgbọ́n 2026 tá a wà yìí 2020 serious ni wọ́n pè é. máa ń tó ń ṣe lọ́dún eléyìí tó o bá ní gbogbo nǹkan lọ́nà kọtí sí ò ní lọ bí o fẹ́ lọ bọ̀rọ̀. ìrìn àjò wọnú ọdún yìí èyí èèyàn mi ẹ jẹ́ àfẹ́gùn tòlótó Ọlátúndé Òkìkí ọmọ Tìámí lórúkọ mi. a tún pàdé ńgbà mi. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.